Ẹ̀yin ọmọ Nàìjíríà, ǹjẹ́ ẹ gbọ́ nípa òfin tuntun léyìí tíjọba Tinubu tún gbé dé báyìí? Òfin ọ̀hún ló sọ pé ẹnikẹ́ni tí kò bá ti ní ìwé-ẹ̀rí tàbí káàdì ìdánimọ̀ owó orí sísan kò ní lè lo ilé-ìfowópamọ́ tàbí kó ní àǹfààní láti ṣí òṣùwọ̀n ilé-ìfowópamọ́ tuntun bẹ̀rẹ̀ láti ọdún tí ń bọ̀, ìyẹn ọdún 2026. Lẹ́yìn tíjọba yìí bẹ̀rẹ̀ sí ní yọ náírà lórí owó tó bá wọ ẹgbẹ̀rún mẹ́wàá tí wọ́n fi ránṣẹ́ sí akoto òṣùwọ̀n wa. Ìjọba yìí ti tún gbé òfin tuntun dé báyìí o, tí òfin náà yóò sì bẹ̀rẹ̀ láti ọdún tí ń bọ̀ lọ. Wọ́n ní ẹnikẹ́ni tí kò bá ti ní ìwé-ẹ̀rí tàbí kó ní káàdì ìdánimọ̀ owó orí sísan kò ní láǹfààní láti lo ilé-ìfowópamọ́ tàbí kó ṣí òṣùwọ̀n ìfowópamọ́ tuntun mọ́. Tẹ́yin bá ṣẹ̀ ń gbọ́ eléyìí fún ìgbà àkọ́kọ́, kí ni ẹ ní láti sọ gẹ́gẹ́ bí ọmọ ìlú? Lórí ètò ìlera lọ́rọ̀ fún tòní, ìfúnpá gíga tí a mọ̀ sí hypertension la ó máa sọ̀rọ̀ lé lórí. Kí ni nǹkan tó máa ń ṣe okùnfà ìfúnpá gíga gan-an? Lára ohun tó lè fa ìfúnpá gíga rèé: inú àròjù, àìbalẹ̀ ọkàn, àyà jíjá, bí kí nǹkan máa dẹ́rù ba ènìyàn nínú ọkàn, kí ènìyàn má lè sọ nǹkan náà síta, iṣẹ́ àṣejù lójoojúmọ́ láì fi ọjọ́ kan sinmi, àìfi àyè sílẹ̀ fún eré ìdárayá, àìsùn pé wákàtí 8 sí 10 lójoojúmọ́ àti gbogbo nǹkan tó lè ṣe àkóbá fún ọkàn. Nínú ọkàn ni àìsàn yìí ti máa ń ṣẹlẹ̀. Tí ìdààmú bá ti dé bá ọkàn nípa ìrònú, àìbalẹ̀ ọkàn tàbí àyà jíjá àti ìbẹ̀rù, ó máa ń wọ́pọ̀ láàárín àwọn àgbàlagbà láti ẹni 40 ọdún sókè. Báwo wá ni a ṣe lè dènà hypertension tí a mọ̀ sí ìfúnpá gíga yìí tí ènìyàn kò fi ní ní? Bí a ṣe lè dènà rẹ̀ rèé tí ènìyàn kò sì fi ní ní. Ènìyàn gbọ́dọ̀ máa fàyè sílẹ̀ fún eré ìdárayá, nítorí tí ọjọ́ orí bá ti kọjá 40 ọdún, ìyẹn 40 years, ènìyàn nílò eré ìdárayá dáadáa kí ẹ̀jẹ̀ má bàa dì. Kí ènìyàn sì ṣọ́ra fún omi tútù jù tí ó bá ti kọjá ọjọ́ orí 40 ọdún yìí. Tí ẹ̀jẹ̀ bá ń dì kò ní ráyè wọnú ọkàn dáadáa. Èyí lè mú ìṣòro bá ọkàn. Ènìyàn kò gbọ́dọ̀ fàyè gba ìrònú àròjù rárá. Ọkọ tàbí ìyàwó gbọ́dọ̀ máa fi ara wọn lọ́kàn balẹ̀ nínú ilé. Àìbalẹ̀ ọkàn ló máa ń fa kí ènìyàn máa ní nǹkan bí ẹ̀rù lọ́kàn tàbí kí àyà rẹ̀ máa já bóyá nípa nǹkan kan eléyìí tó rí tó ń já ọ láyà. Ṣe àtúnṣe sí nǹkan náà, nítorí ìbẹ̀rù ó lè fa ẹ̀jẹ̀ ríru. Gbogbo iṣẹ́ yòówù tí èèyàn bá ń ṣe, kó gbìyànjú láti máa fi ààyè lẹ̀ láti sinmi dáadáa. Ó kéré jù, ẹnìkọ̀ọ̀kan gbọ́dọ̀ sùn oorun wákàtí 8 sí 10 ní ojoojúmọ́. Bí ènìyàn bá ní hypertension, kí wá ní ọ̀nà àbáyọ láti jàjàbọ́ nínú àìsàn náà? Àkọ́kọ́, ọ̀nà àbáyọ ni pé kí ó rí i dájú pé òun ń sùn oorun tó lójoojúmọ́. Ló dára kí èèyàn máa sùn. Ẹlẹ́ẹ̀kejì, gbogbo nǹkan tí ó bá máa mú inú rẹ dùn ni kí o máa ṣe, nípa àwàdà tàbí eré wíwò tàbí nípa eré ṣíṣe. Ẹlẹ́ẹ̀kẹta, eré ìdárayá, ìbáà jẹ́ ìrìn rínrìn tàbí ọ̀nàkọnà tí ó rọrùn fún ẹ láti ṣeré ìdárayá. Kí o sì ṣọ́ra fún ohun jíjẹ tàbí mímu tó ní kẹ́míkà nínú, bí irú àwọn oúnjẹ inú agolo tí wọ́n fi kẹ́míkà ṣe lọ́jọ̀, kó má bàa lè tètè bàjẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ògùn hypertension rèé: a ó lọ àlùbọ́sà áyù gálíìkì 5 papọ̀. A ó dà sínú omi ọsàn wẹ́wẹ́ tàbí omi grape fún ọjọ́ 3. Lẹ́yìn ọjọ́ 3, a ó wá da omi àgbọn àti oyin gidi ìgò kan. Bí a ó ṣe máa lò rèé: gíláàsì kọ̀ọ̀kan ní àárọ̀ àti alẹ́ fún ọ̀sẹ̀ 2. Pẹ̀lú ògo Ọlọ́run, ara ẹni náà yóò sì yá pátápátá. Àìsàn kò ní dè wá mọ́lẹ̀ o. Ṣé lóòótọ́ ni pé èèyàn 2 tún lùgbàdì àrùn Ebola ní Nàìjíríà? Àjọ tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn lórílẹ̀‐èdè Nàìjíríà, NCDC, ti kéde pé èèyàn 2 tí wọ́n ti ṣáájú pariwo táwọn èèyàn sì ń palantia káàkiri wípé wọ́n lùgbàdì àrùn Ebola ní Nàìjíríà. Wọ́n ní irọ́ funfun báláwo ni o, kò sóhun tó jọ ọ́. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ náà, Jídé Idris, ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún gbogbo ọmọ Nàìjíríà nínú àtẹ̀jáde kan léyìí tó fi síta, tó ní àwọn ti gbọ́ ìròyìn tó ń lọ káàkiri lórí ayélujára wípé ọmọ Nàìjíríà 2 kan wọ́n ti lùgbàdì
àrùn Ebola. Ó ní irọ́ tó jìnnà sóòótọ́ ni àti pé irọ́ funfun báláwo ni. Ó láwọn méjì tí wọ́n sọ yìí, àwọn ṣe àyẹ̀wò fún wọn. Àyẹ̀wò náà táwọn ṣe fínífíní, ó fi hàn yí pé kì í ṣe àrùn Ebola náà ni ó ṣe bẹ́ẹ̀ tó ṣekú pa wọ́n. Ó ti wá ní kí gbogbo ọmọ Nàìjíríà wọ́n wà ní ojú ni alákànfin sọ́rí o, wọ́n sì máa fura torí pé pásá ò fura pásá já, àjà ò fura àjà jìn, bónílé ò bá fura olè ni yóò kó lọ o. Ó ní kí gbogbo ọmọ Nàìjíríà ká rí i pé